ìgbéyàwó kan wà tó perfect. Ìjẹ́ ìgbéyàwó kan wà tí wọn kì í ṣe ara wọn. Tó bá jẹ́ kò sí irú ìgbéyàwó bẹ́ẹ̀. Ǹjẹ́ o mọ̀ pé àwọn kan wà tí wọ́n ní ìgbéyàwó bẹ́ẹ̀ wà, ìwọ ló ń sọ pé kò sí. Ẹ̀yin tẹ́ ẹ wá nírú ìgbéyàwó bẹ́ẹ̀ wà, bóyá ẹ rí bóyá tọ̀dọ̀ yín, Ọlọ́run gbọ́, ẹ̀tàn lẹ fi ń bára yín lò torí kò sí ká má ṣera wa. Bára rẹ bá kò tọ̀rọ̀ pa rédíò tàbí kó kó ń bẹ sọpọ̀ fẹ́ gbọ́n mọ́. Abala bitter truth la wà yìí. Torí pé àwọn baba ńlá wa sọ̀rọ̀ kan wọ́n ní ọmọ ìyá méjì tó wọlé tán jáde tán bú ẹ̀rín kẹ́ẹ̀ tán fọwọ́ lura wọn yìí àtọkọ àti ìyàwó àtọ̀rẹ́ ẹ̀tàn wà nú ọ̀rọ̀ wọn ni. Ìkànnù wọn ti ráṣìṣe nígbà tán sọ̀rọ̀ àti tí ò fẹ́ ṣùgbọ́n kò sọ ọ́ jáde, ó dúró dè ń bì kan ni. Ẹ gbọ́ ká tó wá sọ ọkọ àti ìyàwó tí wọ́n bí ń lé ọ̀tọ̀ọ̀tọ̀. Kò síbi tí ṣe ò sí, kò sí ká má ṣe ara wa, àmọ́ orí ìfaradà, àmúmọ́ra àti àwọn ìkọ́kànkú ò bóńkálukú ṣe lágbára ẹ̀ sí lókù o, bágbára òǹkálukú bá ṣe mọ́ ni. Ẹ má gbàgbé pé bàbá Òbí kọrin kan, kò máa lè ṣe kí ìjà máa wà o, àmọ́ bí ìjà bá ti wà ká parí ẹ̀ o, kò máa lè ṣe kí ìjà máa wà o. Ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ̀yin ọ̀jà rí ẹ̀ ń jà, ẹ lè má fi ìbínú sọ ohun tó bí yín nínú dìjà lọ́dọ̀ ọkọ tàbí ìyàwó, ẹ fi sùúrù sọ, ṣùgbọ́n lọ́kàn yín bẹ́ẹ̀ ṣe fi sùúrù sọ yẹn ó ń dùn yín, ìjà ni, ìjà ọkàn ni. Ẹ̀kọ̀ọ̀kan ẹ̀ ń kábàámọ̀ pé tó bá jẹ́ kí ìṣó ni mo fẹ́ ni gbogbo tí mò ń faradà ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan lèèyàn kì í rí ń bẹ̀rẹ̀, ṣùgbọ́n tí ẹ̀ bá ti wọ agbede méjì omi tán bí ti ń rí ọ̀nì tó bá jẹ́ omi tó fẹ̀jú ni ó máa rẹja oríṣiríṣi. Ẹnìkan nínú ẹ̀yin méjèèjì lọ́lọ́run fi ṣàgùtàn ẹnìkan nínú ẹ̀yin méjèèjì ni. Irú ìgbéyàwó bẹ́ẹ̀ ló máa ń dàrú lọ́jọ́ tí sùúrù bá pin lọ́dọ̀ ẹnìkan nínú yín tọ́jú ní sùúrù. Ó ti ní sùúrù tipẹ́ o, ṣùgbọ́n sùúrù yẹn máa pín jọ́ kan nígbà tí ẹnìkejì tí ò bá jáwọ́. Bí sùúrù yẹn bá wá pín tán kò sẹ́ni tí ó rí ìjà yẹn parí o, ìyàlẹ́nu ló máa jẹ́ fún yín o. Ìyàlẹ́nu ló máa jẹ́ fún àwọn tí wọ́n rò pé àwọn lè bá wọn sọ̀rọ̀ tàbí àwọn ò lè bá wọn sọ̀rọ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí kọ̀rọ̀ sí wọn lẹ́nu. Wọ́n pè ìyàwó afárígá, wọ́n pè ọkọ kò ní dáhùn. Ẹ máa rò pé wọn kì í dẹ̀ ìjà o, àdẹ̀ bá wọn parí ìjà rí o, ṣé tí àwọn tó ń pariwo ara wọn síta lẹ̀ ń rí Ọlọ́run ọ́fíìsì ra wọn ni, ìlú gángan ni. Òótọ́ ni ẹgbọ́ òdodo ọ̀rọ̀, sùúrù ẹnìkan nínú wọn ti wọ kó mà nìyẹn. Ó ti pin. Gbórin Saheed Òṣùpá ni. Ẹ wá ní kò sí wàhálà nínú ìgbéyàwó. Kọ́kọ́rọ́ alátẹ tó ń ta tẹ́ni, kọ́kọ́rọ́ alátẹ tó ń ta tẹ́ni, tẹ̀tẹ̀ òpópó abóńdè lọ́rùn ṣàlàyé oníkálukú ló ti ní ti ẹ̀ lára. Wo gbọ́, sùúrù àmọ́ ṣòkúta jiná is a lie. Bitter truth ni wọ́n ń tàn. Sùúrù ṣe máa ṣòkúta jiná, try it. Wàá jẹ gbèsè gáàsì, wàá jẹ gbèsè kerosene. Tọkọtaya tó gbé òkúta sórí iná nínú ìgbéyàwó pẹ̀lú sùúrù bá wọn parí ìjà rí ni o, ṣùgbọ́n òkúta ò jiná. Ìyẹn ẹni tí wọ́n ní sùúrù fún nínú ìwà tó ń hù tí ọ̀dánù ìgbéyàwó kò yí padà, òun lòkúta tí ò jiná. Gáàsì ti jó tán, sùúrù ẹni tó ní sùúrù ti ń tán, gbèsè kerosene ti wọlé, òkúta ò jiná. Sùúrù máa tán o, ó máa tán, bá wọn parí ìjà tì. Kí làwọn wí, kí lẹ̀ ń sọ? Torí pé ọ̀kan nínú ọkọ àtìyàwó tó níwà tí kò tẹ́ èkejì lọ́rùn kò yí padà. Ọkùnrin tó ń gbóbìnrin wálé wá káyàwó ẹ̀ mọ́lé,
ìyàwó tó yé ọkọ ẹ̀ ká mọ́ bí hàn. Àsìkò tí gáàsì tán sí nígbà tí ó fẹ́ mú okùn ẹ̀mí ẹnì kejì lọ́wọ́ o. Tẹ́ bá wá ń gbìyànjú àti parí ìjà yẹn, ẹ máa gbọ́ ẹ jẹ́ ń sá tàbí mo ti sá àsálà fún ẹ̀mí mi. Dádì ẹ jẹ́ ń sá àsálà fẹ́mí mi, ewo mi ò padà mọ́, mo ti sá àsálà fẹ́mí mi. Tó bá dé ìjọkùnrin ni let her go, I'm okay, I'm happy. Ṣé ní bó tẹ̀ ṣe lọ yẹn inú mi dùn. Tó ìgbéyàwó tẹ́nìkan ò gbọ́jà wọn tẹ́yìn fi ń tọrọ tìyín yẹn ó ṣe bí bàbá alágbájá àtìyá alágbájá nù àgbọ́jà wọn rí. Sórí tí ó bò má bẹ́ aṣọ lọ́pọ̀ ọgbà ó ju tẹ̀yìn tẹ́ ń jà lọ. Irú wọn ni ọ̀kan kàn kú lọ́jọ́ àìpé yóò kàn kú pi ẹ mọ̀ wá ní wọ́n sì fẹ́ràn ara wọn o, wọ́n jọ máa ń wọṣọ kan náà lọ ṣọ́ọ̀ṣì ni o. Àbí wá wà ní mọ́tò báyìí tẹ́ ń lọ ṣọ́ọ̀ṣì pẹ̀lú àwọn ọmọ tí wọ́n bá ń lọ patí báyìí bá wọn gbé o sì bá wọn jáde o. Ọlọ́run gbọ́ ẹ má fi ọlọ́ọlọ́lá tọrọ, manage your own home. Àmúmọ́ra ti pa ọkọ àti àìmọye ìyàwó nígbà tára ò bá gbé mọ́ tí wọn ò sì lè sọ̀rọ̀ tí wọn ò sì lè kúrò ńbẹ̀. Àti gbọ́ wọ́n máa kóbìnrin fún mi, àti gbọ́ wọ́n máa kọkùnrin fún mi. Èmi náà mo fẹ́ jókòó táwọn ọmọ mi ni, kò gbọ́dọ̀ fẹ́yàwó mi torí káwọn ọmọ mi má bàa lórogún. Bẹ́ẹ̀ ìrònú ọ̀pọ̀ ìgbà ni pé ọkùnrin míì tó síìkì sínú tẹ́ẹ̀mọ̀ bílèrè tínú òdù tó ń mú àmúyọ ọtí ó ti rí ìyàwó rẹ̀ pẹ̀lú ọkùnrin ṣùgbọ́n mo mọ́ra kò fẹ́ sọ. Wọ́n sì jọ ń gbé, wọ́n ti para wọn tì. Ọdún wo oṣù wo nìwọ àtìyàwó rẹ ti fọwọ́ kanra yín? Ọdún wo lẹ́yìn ìyàwó ti gbà fún dáàdì kan súnmọ́ yín? Ṣíọ obìnrin míì ìrònú pé ọkọ rẹ̀ bímọ ta kò sì lè bí léèrè yóò dà sí rọ́ọ̀fù ni. Kàràn kó sì bí léèrè kí wọ́n yanjú ẹ̀kan gbọmọ wọlé kí wọ́n jọ gbà fọ́lọ́hun yóò mọ wẹ́jẹ̀ rúru fúnra ẹ̀, ẹ̀jẹ̀ rúru ó sì mọ wọnú ayé ẹ̀ díẹ̀díẹ̀. Ọmọ tẹ́ bí tọ́ ò lè pa, ibi ó ti ń sáré pé kó lọ kú ìwọ gan lè pàdé kú ẹ̀ lọ́nà. Ó ṣe gbà fọ́lọ́hun pé dáàdì wa ṣe bọ́mọ wa ni ọmọ tí ó ṣe é nígbà wo ni mọ́ kú ò ní padà kú. Kàràn kọ́kọ́ mi ó fẹ́yàwó mi pàyà kú ni, ta ní ọ̀bọ̀ tọ́jú àwọn ọmọ. Bẹ́ẹ̀ bá bi ara yín léèrè, ṣe rí àṣìṣe ó dáa ju kẹ́ fi sùúrù tí ò nítumọ̀ kẹ́ fi pa àṣìṣe mọ́lẹ̀ lọ. Ẹ yanjú àṣìṣe, ẹ mọ̀ nítorí pé mò ní ìṣòro ẹgbẹ́ bí ẹ para o, ẹ jẹ́ wọ́n gbọ́ o torí yóò padà lẹ́yìn inú àgọ́ ara rẹ o. Ìwọ ń pa mọ́ra, àwọn ẹbí rẹ nẹ́sẹ̀ ń béèrè pé kí ló ń ṣe ìyá alágbájá, bàbá alágbájá bó ṣe rìn lẹ́nu ọjọ́ mẹ́ta yóò mọ̀ wúlò. Ìgbéyàwó kì í ṣe dandan. Ẹ̀yin wòlé, ẹ̀yin àfà, ẹ̀yin kóòtù, ẹ máa sọ fún wọn pé kì í ṣe túláàsì torí bọ́kọ́ bá kọni táyà kọni tálàáfíà bá wà ó dáa ju kí wọ́n yára wọn nípa tẹ̀mí lọ. Látara ìrònú àti wàhálà inú ìgbéyàwó, òdodo ọ̀rọ̀ tó korò ní o, ọwọ́ mi rèé lókè o, kì í ṣe dandan kó bọ́ ọ lára mú o. Tára rẹ bá kò tọrọ